pẹ̀lú bí wọ́n sì ṣe ń jà tí wọ́n ń fa ọ̀rọ̀ ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ pé oríṣiríṣi àwọn ọmọọba ni wọ́n ti ń jáde fún ipò ọ̀hún. Olórí ẹbí Kérégbètù ilẹ̀ Ìjẹ̀bú ọmọọba Adégbóyèga Olówú ó mà ti jẹ́ kó di mọ̀ ó ti jẹ́ kó di mọ̀ pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ò fi ní jẹ́ kí wàhálà wà lórí ipò Àwùjalẹ̀ ó ní kí wọ́n jẹ́ kí Ifá ẹlẹ́rìí ìpín kí wọ́n jẹ́ kí ó yan Àwùjalẹ̀ tuntun kí àwọn olóṣèlú kò sì má ṣe lo agbára òṣèlú wọn tàbí ipò wọn láti dá sí ọ̀rọ̀ ẹni tí yóò di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Ẹ rántí wípé láti nǹkan bí 60 ọdún sẹ́yìn ni kò ti sí ìjà lórí ipò Àwùjalẹ̀ nítorí pé ẹ̀mí ọba tó wà níbẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbẹ́wà kejì ẹ̀mí kábíyèsí gùn. Bẹ́ẹ̀ ni kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wàjà lọ́jọ́ 13 nínú oṣù keje ọdún tí a lò kọjá yìí, ìyẹn on the 13th of July 2025, lẹ́yìn tí kábíyèsí ṣe ayẹyẹ 90 ọdún 90 years ni bàbá náà wàjà tó sì jẹ́ pé látìgbà náà lásìkò tí à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ni wọn ò tí ì rí ẹlòmíì láti yàn gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Bó tilẹ̀ jẹ́ pé ètò ti bẹ̀rẹ̀ láti yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun, ṣùgbọ́n nígbà tí ariwo pọ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú náà ó ní àsìkò tí Máyégún ilẹ̀ Yorùbá tó jẹ́ olú ọmọ ìlú Èkó tó tún jẹ́ olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó sì tún jẹ́ gbajúgbajà olórin fújì ìyẹn Alhaji Abdulwasiu Ayinde Anífowóṣe Marshal ẹni tí ó gbayé mọ̀ sí K1 The Ultimate nígbà tó kéde bóun fẹ́ du ipò Àwùjalẹ̀ tó sì jẹ́ pé àsìkò yìí ní ọ̀rọ̀ wá di ariwo nítorí òkìkí tí bàbá náà tí ó ní. Bó tilẹ̀ jẹ́ pé ariwo ti lọlẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tí kò súnmọ́ ibi tí wọ́n ń lọ lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n olórí ẹbí Kérégbètù ti ilẹ̀ Ìjẹ̀bú ọmọọba Adégbóyèga Olówú ó mà ti sọ̀rọ̀ ó jẹ́ kó di mọ̀ wípé kí wọ́n jẹ́ kí Ifá kó yan ọba ni o, kó má jẹ́ kí àwọn olóṣèlú tàbí gómìnà kí wọ́n lo ọwọ́ agbára láti fi yan ọba ìyún fún àǹfààní ilẹ̀ Ìjẹ̀bú. Lásìkò tí àwọn ọmọ ẹgbẹ́ Ìjẹ̀bú Elite Club tó ṣàbẹ̀wò sí olóyè ọmọọba Adégbóyèga Olówú ni bàbá náà sọ̀rọ̀ yìí ó jẹ́ kó di mọ̀ pé lọ́dún 1960 lẹ́yìn tí wọ́n fẹ́ lásìkò tí wọ́n fẹ́ yan Àwùjalẹ̀ ìyún tó fẹ́ yan ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó wàjà lọ́dún tó kọjá ó ní níṣe ni wọ́n lọ gbé Ifá jalẹ̀. Ó ní ẹni tí Ifá mú ilẹ̀ nìkan tí wọ́n ń pè ní bàbá bàbá ó ní bàbá bàbá ni Ifá mú pé ká fi ṣe Àwùjalẹ̀, ṣùgbọ́n ó ní nítorí pé ẹni náà kàwé ni wọ́n àṣẹ lò ó ní níṣe ni àwọn àgbààgbà ilẹ̀ Ìjẹ̀bú bíi olóyè Òkunowó olóyè Ṣonibárẹ̀ àti àwọn míì ni wọ́n lọ bá alákòóso ìjọba ìwọ̀ oòrùn àtijọ́ ìyún Premier of the Western Region olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n lọ bá pé bàbá bàbá ìnífá táwọn gbé janlẹ̀ ló máa mú pé ká fi jẹ Àwùjalẹ̀. Ó ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló yarí pé ká má dá Ifá lóhùn o, ká má ṣe mẹ́ni tí ò kàwé tó sì ní òun ló gbà wọ́n nímọ̀ràn pé ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ní kí wọ́n mú nítorí pé ó kàwé tó sì ní ilé ìlú jẹ́ káwọn pé kábíyèsí padà nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ lọ sókè òkun ni táwọn sì fi jẹ ọba, ṣùgbọ́n tó ní òun kọ́ ni Ifá mú o, àti wípé lásìkò yìí ká má ṣe ṣe ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ o. Ọmọọba Adégbóyèga Olówú ní níṣe ni káwọn olóṣèlú kan fi ara balẹ̀ kan jẹ́ kí Ifá kó yan ẹni tí ó jẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lásìkò yìí.